A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé. Show tí a mú aṣojú wọ̀nyí ní ìsinísìn tẹ́ ń wò yìí ó ní ṣe pẹ̀lú gbajúgbajà oníṣòwò ni Alhaji olóògbé Alhaji Raheem Tejumola Onirin táwọn èèyàn mọ̀ tí Dr. Secret Barrister tó kí wọ́n gbà náà Oyinbo Onirin ó ní ṣe pẹ̀lú ìdílé wọn. Wọ́n lẹ́nu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. Ẹ káàsán mà. Yes ma. Orúkọ yín mà. Orúkọ mi ni Alhaji Tejumola, ìyàwó ilé Raheem Abọ́lárìnwá Tejumola. Tejumola Onirin. Tejumola Oyinbo. Kí ló ṣẹlẹ̀ gan mà? Nǹkan tó ṣẹlẹ̀ ní pé lórí ilẹ̀ tí wọ́n fi ń ṣe iye tó fi ń kórin sí ọ́fíìsì, wọ́n ń lo ọ́fíìsì wọ́n fi ń kórin sí kán tó kú. Ilẹ̀ yẹn dẹ̀ ti wà ń bẹ̀ March 7 ló pé 25 years tán kú. So tí gbogbo ìgbà tán dẹ̀ wà láyé àríyàn kankan wá sọ pé òun ló ní kiri. Ó kàn di 2023 bí ọmọ onílẹ̀ kan bọ́n ṣe mú invitation wá láti pàǹtí nìyẹn nípa àwọn kan competition against wa pé ká yọjú. A dẹ̀ ń prepare pé a máa yọjú lọ́jọ́ Monday, wọ́n mú kinní yẹn wá ọjọ́ Friday. So a ti ń prepare pa máa yọjú. So ibi tá a ti ń prepare báwọn ọlọ́pàá ṣe fún wa ń lẹ́tà tán, báwọn ọmọ onílẹ̀ ṣe kó block tán kó gbogbo ẹ̀ tán ń ṣe fence tán ń ṣe gbogbo ẹ̀ nínú ibẹ̀ yẹn ní event. Tọkọ mi ti gbà kó tó kú lórí ilẹ̀ yẹn lọ́dọ̀ bàbá àwọn tí wọ́n ní bàbá àwọn ló ní ilẹ̀ yẹn. Then ó ní sí ọ̀fọ̀ ó níwèé. Tejumola Abọ́lárìnwá ni táìtù ìwé yẹn tó wà lọ́wọ́ wa. Àmọ́ ọmọ onílẹ̀ kankan àdé Tejumola ló dẹ̀ gbélẹ̀ fún ẹnì kankan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyẹn. A wà ní alọ́rí pàǹtí wọ́n ní ká kówé wa, àwọn ọlọ́pàá pàǹtí wọ́n dẹ̀ wòwe wa, wọ́n dẹ̀ invite àwọn náà wípé báwo ni ìwé tí wọ́n kó wà yìí, ìwé tí ṣe ìwé kíni, wọ́n bá dẹ̀ ṣí judgement yẹn wọ́n ka orúkọ gbogbo àwọn bàbá tó wà bẹ́ẹ̀, wọ́n fi wọ́n ní àwọn mọ̀ pa àwọn bàbá àwọn ní ibẹ̀ tí wọ́n ti kú. Ìkànnù wọn ní òní secretary kìíní pé nígbà tí nǹkan táwọn fi wá ni pé ìgbà tó ń gba secretary àwọn ò mọ ẹni tó gbalẹ̀ gbàgbà táwọn wọn pé káwọn àwọn dẹ̀ ti lẹ kíní mọ́ bí àwọn ò respond làwọn ṣe wá. Àwọn yẹn wá ní bó ṣe rí ìsìn báwo wá ni wọ́n wá ní ipe kí n wò ṣàṣọ̀rọ̀ níjọ́ yẹn bọ́n ṣe lọ nìyẹn. So làwa wá ń para police station, àwọn ò wá sí police station mọ́, aṣá ń para pàǹtí, wọn ò wá pàǹtí mọ́. So ìgbà tí wọn ò wá pàǹtí mọ́ bí wọ́n ṣe pè wọ́n nìyẹn, àwọn ọlọ́pàá pè wọ́n pé kán yọjú, wọn ò yọjú. Bí kan ní wọ́n ṣe bọ́lọ́pàá sọ̀rọ̀ níjọ́ yẹn nìyẹn ló ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé tẹ́lẹ̀ àwọn ò mọ ẹni tó nílẹ̀, but ń sìn àwọn ti mọ ẹni tó nílẹ̀, káwa wá ṣe ratification pẹ̀lú àwọn ọlọ́pàá wá ní pé tí wọ́n bá fẹ́ ṣe ratification kì í ṣe wọ́n ṣe máa ṣe ratification ni ẹ yọjú. So bí gbogbo yẹn ṣe lọ nìyẹn. Ìgbà tá a máa rí bí wọ́n ṣe di pé wọ́n tún mú ìwé wá láti Àbújá nìyẹn pé wọ́n ní DIG's office l'Àbújá. Àwa ń pè ní wọ́n ní ká yọjú ní January 11 bá ṣe ń prepare pé ká yọjú ní 11 yẹn bí a ṣe tún gbọ́ Àbújá là ń prepare wọ́n ṣe rí pé wọ́n wá láti zone 2 nìyẹn. Èmi ò tiẹ̀ sílé wọ́n ṣe wá tán wá gbé Habib láti zone 2 nìyẹn. Gbàtàn gbé Habib wọ́n gbé lọ ká tó sọ wọn ò ṣe investigation, wọn ò mọ bọ́rọ̀ ṣe rí. The only thing tari ni pé wọ́n gbé lọ sí kóòtù tó máa lọ báyìí bó ṣe dèrò Ìkòyí prison nìyẹn tó lò 7 days níbẹ̀. Bàṣà ṣe yanjú ẹ̀kọ́ lọ́hùn tó tún ṣe pé ká tó bẹ́ẹ̀lì kan tó jáde. Ìjọ tó wá lọ sí kóòtù tó tún padà lọ sí kóòtù Alhaji Samson Akànní Súlè bó ṣe ń jáde nínú kóòtù báwọn ọlọ́pàá zone 2 bó ṣe tún gbé nìyẹn. Ta ni Alhaji Samson yẹn? Alhaji Samson Akànní Súlè ọmọ onílẹ̀ náà ni òun. Ọmọ onílẹ̀ lòun náà. Òun náà ni Alhaji Samson bó ṣe tún gbé òun náà nìyẹn. Bó ṣe gbé wọ́n ṣe gbé lọ sí wọ́n ṣe tún gbé Habib lọ sí Ìkòyí prison nìyẹn. Ó lò 2 weeks ní Ìkòyí prison láì ṣe investigation láì sí anything. But nǹkan tó wá jẹ́ pàtàkì ni pé tó bá ti wá ṣe kíní ẹ̀ wọ́n á kó ọlọ́pàá wá pẹ̀lú ìbọn pẹ̀lú gbogbo ẹ̀ wọ́n á máa dánú lé wa wọ́n pẹ̀lú àwọn ọmọ onílẹ̀, àwọn ọmọ tó máa ń tẹ̀lé àwọn ọmọ onílẹ̀ yẹn náà máa ń point lé wa náà máa wá wọ́n á kó àwọn ọmọ ọ̀tá dání àtọlọ́pàá ti gbogbo wọn máa wọnú lé wa. Wọ́n á máa fídíò ẹ̀ náà ni wọ́n ti ṣú ẹ̀ náà bọ́n ṣe máa ń wá nìyẹn. Wọ́n á wá ìjọ tán wá arrest ẹ̀, kò sí invitation
kò sí letter of invitation, kò sí anything. Wọ́n kàn wálé wọ́n á ṣe eléyìí tán wá láti zone 2 wọ́n gbẹ̀yìn ó wá ti wá di gbogbo ìgbà tó bá ti lọ sí kóòtù báyìí wọ́n á máa fọlọ́pàá aṣọ ní kóòtù ní láti lè gbé eléyìí tán wá gbẹ̀yìn wọ́n wá ní last week Thursday wọ́n ṣe wá bó ṣe tún di pé gbogbo ilé tún ń sá káàkiri wọ́n tún ti dé àdẹ ní mẹ́gáàdì mọ́ wọ́n ti sá wọ́n nítorí pé àwọn ọlọ́pàá kan má bàa gbé àwọn lọ so àbúrò ọkọ mi tó lọ sílẹ̀kùn fún wọn báyìí wọ́n ṣe mú ni wọ́n béèrè àbíbù lọ́wọ́ ní kò sí ilé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí náà nìyẹn pé kò fẹ́ ká rí àbíbù ni wọ́n ṣe wọlé nìyẹn bó ṣe di pé wọ́n ń wọnúlé wọn pẹ̀lú ìbọn nulé láì ṣe olè láì ṣe amrọ̀bà láì ṣe nǹkan kan wọ́n á máa fìbọn Ọlọ́run má jẹ́ kéèyàn ráburú tí nǹkan kan ìbọn yẹn tó bá lọ ṣèṣì wọ́n ní accidental discharge ni àbí anything kó ní dẹ́ni ìbẹ̀rù tó tiẹ̀ ń bàyàn lẹ́rù nísìnyí torí àmọ́rú ọlọ́pàá tó ń wọlé kọ́ máa lọ disguise pé ọlọ́pàá ni eléyìí kọ́ máa ṣe pé ọlọ́pàá kankan wọ yúnífọ́ọ̀mù ọlọ́pàá kan wá káyàn mọ́lé nǹkan tó ń bàyàn lẹ́rù ó ti dé ẹ̀mí ó ti di pé wọ́n ń tírẹ́tì èèyàn tá a bá rí wájú lé wa báyìí strange faces la máa ń rí níwájú lé so òun ló jẹ́ ká wá báyìí òun ló jẹ́ ká wá pé ọmọ Nàìjíríà kan gbà wá o àkínṣolè ilẹ̀ tó dẹ̀ wá àfẹ̀rú gba ilẹ̀ yẹn ti wà ń bẹ̀ almost 30 something years kọ́kọ́ mi tó kú lọ́kọ mi ti ń jáni gbogbo èèyàn mọ̀ pé Tẹjúmọ́lá ló níbẹ̀ yẹn ló máa ń jáni síbẹ̀ tí tírélà máa tò tẹ́ everybody mọ̀ bó ṣe máa ń jáni síbẹ̀ tí ò sẹ́ni tó yọjú tí ò sí ẹnì kankan tó wá ṣe pé 2023 lẹ́nìkan yọjú ló mú receipt lọ sọ yí police station ipe òun lòun ra ilẹ̀ yẹn pé malicious damage lórí ilẹ̀ onílẹ̀ tó fọ́gé wọ́n fọ́ fẹ́ǹsì wọlé ni so ọmọ Nàìjíríà gbà wá o kan ṣàánú nǹkan kò gbọ́dọ̀ ṣe wà kò gbọ́dọ̀ ṣe èmi kò gbọ́dọ̀ ṣàwọn ọmọ kò gbọ́dọ̀ ṣàbíbò torí wọ́n fọlọ́pàá tírélẹ̀ káàkiri ni a lè máa lọ a máa wo ojú ọ̀nà káàkiri a máa wo ìta a máa wọ gbogbo ẹ̀ kò sẹ́ni tó lè jáde mọ́ o kò sẹ́ni tó lè jáde mọ́ lè tó ọmọ Nàìjíríà gbà wá ìlú tó lófin kí yọ jọ ibùgà àwọn Lagos State lands tán bá wa kíyèsí ìwé yẹn tán bá mẹni tó nílẹ̀ then gbogbo kí IG tó ní wọn láwọn ọmọ IG pé kò sí nǹkan tẹ́nìkan kan kí IG kan jọ kí gbogbo ọmọ Nàìjíríà commissioner of police gbogbo àwọn alágbára ẹgbàá ẹ̀yìn torí Tẹjúmọ́lá wọ́n mọ Tẹjúmọ́lá kò wúrú òfin rí o kò dẹ̀ ṣe kí gbogbo èèyàn gbà wá. Mr. Bill ẹ̀yin náà ẹ sọ láàrin ìṣẹ́jú díẹ̀ kí ni àwọn kan tẹ́ rí sọ sí. kọ́sá rí sọ sọ́rọ̀ ẹ̀ náà ní mọ́mú àti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlọrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀wádìí ni pé bó ṣe ń lọ yìí sí ìlú ọ̀sìn ìyẹn ọgbọ́n ló gbé àti take unnecessary steps ìṣe pé adákẹ́ lórí ẹ̀rọ látijọ́ lọ́wọ́ gbọ́ náà rẹ̀ ìjọba ìpọ̀rọ̀ kọ́ọ̀tù ìgbìmọ̀ ní rẹ́ẹ̀dì gbàgbọ́n dé tó ń ṣe gbogbo ẹjọ́ yẹn tán ní ìgbìmọ̀ kan nìkan ló tẹ̀lé wọn lọ ọjà ìlú sí kọ́ọ̀tù pẹ̀lú prison wọn bẹ́ẹ̀lì wọn èdè mọ̀ pé tẹ bá rojọ́ yẹn kọ́ọ̀tù ẹ̀ lè win so gbàdé ẹ̀ ti gbé yẹn lọ kọ́ọ̀tù yẹn náà lẹ́tí wọ́n rófin kọ́ọ̀tù ẹ̀ lóde kọ́ọ̀tù kò give verdict kẹ̀ tó tún máa bọ́ tẹ̀gùn orílẹ̀ lórí kéèsì àti lọ́dí àwọn bàbá wa Fẹ́mi Fálànà wọ́n ti bá a dá sí pé ìgbà tí adẹ̀ fi tọ̀wọ́ létí àwọn náà tẹ̀ ti gbé àwọn ìgbésẹ̀ díẹ̀díẹ̀ lẹ́nu ọ̀gá bàbá ń bízì so nǹkan tó wá ṣe rẹ̀ ni pé eléyìí tó wá ṣe ní abábárí ẹ̀ yìí la fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ̀yà IG wọ́n bá dá sí torí àwọn ọlọ́pàá náà lọ ń lò fún most of this job commissioners àwọn ẹ̀yà IG judges kan dá sọ̀rọ̀ ẹ̀ at this stage life for safe ìdílé mi tó ti ẹ̀fọ́ wọlé yìí like I said yesterday mi ì lè wọlé mọ́ because mi ì mọ̀ kọ́tọ́ plans mi lé because they are out to just rope me one way or the other because that's how they work operation tó máa sábà ṣe pẹ̀lú àwọn ọmọ onílẹ̀ yẹn nìyẹn wọ́n á wá bóyá fẹ́ wáìsù sí ẹni tó bá ń bá wọn jà lọ́rùn ni wọ́n á fi sọ yẹn dèrò prison wọ́n á fi yẹn gbalẹ̀ wọn òun dá ṣe bí káyọ̀ ìsàwáyé tó jẹ́ Tẹjúmọ́lá òun fọ ẹ̀rù gbalẹ̀ ilẹ̀ tó rà rí ilẹ̀ tó wà ń kọ́ tiẹ̀ dáhùn sọ yìí náà wọ́n ti gún dé ọtí kọ́ ṣọ́ọ̀bù sórí ṣọ́ọ̀bù wà lórí ẹ̀mẹ́rin lórí ilẹ̀ tó ní judgment ṣùgbọ́n yẹn ṣe rí ni pé òun bọ́ tilẹ̀ ló wọ̀ wọ́n lójú bọ̀ àwọn kan ní adíkí bàbá wọn máa tà lẹ́wọ̀n tó máa fẹ́ jogún wá lọ jogún ìtọ́tọ́ nínú wọn ni wá gbalẹ̀ onílẹ̀ so kán bá a sọ fún ọ̀rọ̀ dẹ̀ wà ń court ẹ̀yìn tí sinna káyéjì kó bá a dá sí so kán bá a fún un. Yes, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin tí a wà ní ìgbọnnu òfin the IG Inspector General of Police DIG àwọn commissioners ní ìpínlẹ̀ Èkó gbogbo àwọn ọlọ́pàá ní àtàwọn olóṣèlú àwọn èèyàn kàrìnkàrìn gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu àwọn ìyàwó àti ọmọ bàbá olóògbé Tẹjúmọ́lá Oyinbo Onirin àwọn náà ní bí wọ́n ṣe ń dààmú àwọn ọmọ yìí bá ṣe ń dààmú àwọn ẹbí wọn
kódà wọ́n sọ ọ́nù ọ̀rọ̀ wọn lánàá pé màmá àgbàlagbà kan wà nínú ilé-ẹjọ́ tí wá báyìí nísìnyí ṣọ́ọ̀kì ti mú màmá ẹjọ́ dẹ̀ wà ń kóòtù kí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ilé yìí kí wọ́n ó fọkàn balẹ̀ kí wọ́n ṣe sùúrù kí ilé ẹjọ́ ó gbèdájọ́ kalẹ̀ àti pé gbogbo àwọn ìwé tí àwọn ìwé tẹ̀yìn ní judgement ẹni ẹ̀ṣẹ́ fi hàn àwọn ọlọ́pàá tí wọ́n tún wá ń kọ́lọ́gbọ̀n wálé yín ni. ọlọ́pàá ni mo sọ wí conspiracy lọ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ different police. kò lè já àwọn ọlọ́pàá gidi ọlọ́pàá gidi ò ní rí mọ̀pẹ́jọ́ wà ń kóòtù kan tó máa wá bá yín. láti débẹ̀ lẹ́nu báyìí no investigation alẹ́ ẹjọ́ yẹn báyìí ti pè é charge sheet ìgbọ̀rọ̀ ẹ̀. àwọn ọlọ́pàá ìlú yìí náà. wọ́n ní jẹ́ ká lọ kóòwé wá bá ti débẹ̀ báyìí a ní judgement lórí ìwé wọn tẹ̀ fẹ́ gbọ́. then orí ilẹ̀ tí à ń sọ̀rọ̀ ìta ní ó wà ní court ó wà ní high court ó wà ní magistrate court ìjẹ́jọ́ tán wá àti ìjẹ́jọ́ náà ti ṣiṣẹ́ wọ́n ti kọ́ ṣọ́ọ̀bù bíi 6 wọ́n ti kọ́ sórí ilẹ̀ yẹn then gbà tán máa arrest àbúrò ọkọ mi wọ́n gbé pẹ̀lú gbogbo wọn náà jọ lọ sórí ilẹ̀ yẹn àtọlọ́pàá àti gbogbo ẹ̀ wọ́n ṣe ń kó blocks tí wọ́n lé tán ṣe wọ́n yìí ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yẹn tán ti kọ́ ṣọ́ọ̀bù ilẹ̀ tí kì í ṣe ti yín wọ́n arrest tenant wọ́n rẹ̀ arrest àbúrò ọkọ mi wọ́n gbé àwọn méjèèjì lọ sí police command ní Ìkẹjà. station bo ni wọ́n ti wá gbé yín tán gbé yín lọ kóòtù station police náà ti bo. nígbà tí eléyìí tí wọ́n rí lẹ́yìn police command ti wá lélẹ̀ wọ́n ti bo CP special squad 2 láti Ìkẹjà. láti Ìkẹjà. àwọn èyí ti tẹ́lẹ̀ zone 2 ní méjì. àwọn zone 2 ní méjèèjì tán wá different ọlọ́pàá. different section pàǹtí wà ní pàǹtí ń tiẹ̀ ó ṣiṣẹ́ dáadáa torí ó ń ṣe investigation. àwọn pàǹtí ṣe dáadáa wọ́n ṣe investigation tiwọn. ìyẹn ní pàǹtí. Alhaji super azam ṣùgbọ́n yẹn lọ fi wá sọ́lá Àbújá àti ìdábùjá tó ti zone 2 fi dé a lè jẹ́ kí zone 2 mọ̀ pé kéèsì wà ní pàǹtí kó lọ gba 5 kó lọ bẹ̀ lọ gba 5 ó kàn chat to court. ok àwọn ọlọ́pàá zone 2 ni wọ́n gbé yín lọ sí court lákọ̀ọ́kọ́ àwọn section mi lọ tó wá gbé yín lẹ́ẹ̀kejì lọ sí another court again court méjì ọ̀tọ̀ different court. pé wọ́n ní different party nítorí iwájú àtẹ̀yìn ní ilẹ̀ yẹn àwọn ṣe definitely ẹ ti rí pé àwọn tó ń ṣiṣẹ́ yẹn náà ẹni tó ń claim wá tó lóun ráwájú àti ẹni tó lóun rẹ̀yìn làwọn ọjọ́ ṣiṣẹ́ pọ̀ ní so pẹ̀lú àwọn ọmọ nílẹ̀ so they are using zone 2 ló ń lò specifically fún gbogbo iṣẹ́ tó ń ṣe. àwọn zone 2 wàá gba wọn gba document kankan ló tó fi gbé yín lọ court. wow. yeah iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Inspector General of Police àwọn ọlọ́pàá ọ̀rọ̀ tó bá tiẹ̀ ti dé kóòtù ọlọ́pàá náà wọ́n ó sì mẹ̀dọ̀ lórí ẹ̀ ní kí ilé-ẹjọ́ ó lè gbé ìdájọ́ kalẹ̀ wọ́n jẹ́ pé ọ̀rọ̀ tó wà ní kóòtù ilé-ẹjọ́ ọlọ́pàá tún wá ń lọ wọ́n á nígbà ayé wọn tẹ́ ẹ mọ̀ bàbá Alhaji Raheem Tejumola Oyinbo Onirin tẹ́ ẹ mọ̀ wọ́n gbà ayé wọn ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí káwọn ẹbí yóò fọkàn balẹ̀ kí wọ́n kẹ́mi kan fẹ̀mí lélẹ̀ kó má jẹ́ pé lójoojúmọ́ wọ́n máa sá kí wọ́n lè gbénu ilé mọ́ ilé tí bàbá kọ́ lójú ayé wọn lè gbé rẹ̀ mọ́ ọlọ́pàá lókùn tó ń lé wọn káàkiri tí wọ́n sì ní àwọn fúnra wọn ní judgement tí bàbá gan gbà ìyẹn Alhaji Tejumola kó tó kú wọ́n ní judgement àwọn ẹbí ní judgement wà lọ́wọ́ wọn judgement yìí ni wọ́n ní àwọn fi hàn wọ́n ní pàǹtí tí pàǹtí ní ẹja ṣe investigation lórí investigation làwọn ọmọ onílẹ̀ tí wọ́n sọ yìí wọ́n gbọ́n Àbújá lọ wọ́n ì tí ì lọ Àbújá rárá làwọn zone 2 fi wá gbé wọn gbé wọn lákọ̀ọ́kọ́ wọ́n gbé àkọ́bí bàbá Tejumola wọ́n gbé wọn lọ sí kóòtù níjọ́ náà wọ́n já wọn sí Ìkòyí prison wọ́n tún yá àwọn míì tún wá láti Ìkòyí láti zone 2 náà wọ́n tún pé wọ́n tún lọ sí kóòtù again wọ́n tún gbé wọn lọ sí kóòtù wọ́n tún lò ọ̀sẹ̀ méjì kí ló dé ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọn ṣèyàn báyìí zone 2 nípínlẹ̀ Èkó Inspector General of Police ẹ bá wá nǹkan ṣe sí ẹ̀yin ọ̀tọ̀kùlú èèyàn ẹ dìde ńlẹ̀ àwa tí ń ṣojúṣe tiwa báyìí wọ́n jà láì jẹ́ kí wọ́n jalè lẹ́wàádìí kàkà lẹ́ẹ̀kọ́bọ̀n kó gbogbo ẹ̀ kí ló dé please and please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ilé ẹjọ́ ṣèdájọ́ lórí ẹjọ́ tó wà ní kóòtù ẹ̀yin ọlọ́pàá Commissioner of Police nípínlẹ̀ Èkó zone 2 AIG l'Abuja
DIG ẹ bá pe àwọn èèyàn yín tí wọ́n ń ṣiṣẹ́ kíṣẹ́ yìí o tẹ́jọ́ bá ti wà ń kóòtù bó wá jẹ́ pé ẹjọ́ tó wà ń kóòtù wọ́n tún lè máa lọ gbé wọn lápá ìyáká ẹ jáde ẹ sọ fún wa ká mọ̀. àwa ní dákẹ́ o àní dákẹ́ o àwọn ẹbí yóò lè súnlé wọn wọn ò lè wọlé mọ́ kí ló dé. a máa retí àbọ̀ láti ọ̀dọ̀ Inspector General of Police Commissioner of Police ìlú Èkó DIG gbogbo ẹ̀yin ọlọ́pàá pátápátá ẹ bá wa pe àwọn èèyàn yín àwọn ọmọ zone 2 tí wọ́n ń ṣiṣẹ́ kíṣẹ́ yìí ẹ bá wa pè wọ́n o ẹ bá wa pè wọ́n o wọn ò ní ṣiṣẹ́ ẹ bá wa pè wọ́n o kí wọ́n fi ilé ẹjọ́ lẹ̀ kí ilé ẹjọ́ ṣèdájọ́ lórí ẹjọ́ tó wà ní kóòtù o. kí ilé ẹjọ́ dájọ́ lórí ẹ̀ kí ilé ẹjọ́ bá gbé ìdájọ́ kalẹ̀ á dẹ̀ mọ̀ kí ilé ẹjọ́ gbé verdict kalẹ̀ tó bá yẹ pé judgement tó wà lọ́wọ́ wọn kò jẹ́ níhùn ilé ẹjọ́ ni ó sọ kì í ṣe ọlọ́pàá ni ó sọ náà. ẹ ṣeun máa mọ̀ pé ẹ tún ro àwọn ọmọ Nàìjíríà àtàlẹ́ iléeṣẹ́ ọlọ́pàá lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ tó máa lọ ẹ pè wọ́n màmá. ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà o ẹ ràn wá lọ́wọ́ o ẹ gbà wá o IG DIG Commissioner of Police gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin torí mo mọ̀ pé èèyàn dáadáa sì wà nù ọlọ́pàá o èèyàn dáadáa dẹ̀ sì kù sí Nàìjíríà gbogbo yín ẹ dìde o ẹrù yóò ní dànù o ẹ̀mí yóò ní sọnù o ogun eléyìí pọ̀ o ogun Boko Haram ò gbọ́dọ̀ ilé tó eléyìí o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́ọ̀bà bẹ̀yìn ilé àtọ̀nà yín náà ní dàrú ẹ jọ̀ọ́ ẹ bá bẹ̀ wọ́n Alhaji Samson dín Akànnì Súlè Alhaji Sars ní nickname àti Akin Taiwo Oyèdàrí ẹ jọ̀ọ́ ẹ bá bẹ̀ ta ló ní ilẹ̀ òun ló lóun ralẹ̀ ní 1984 kò yọjú pé òun ralẹ̀ o Tejumola láṣì ló bóyá bí almost 10 years kó tó di kó kú ní March 7 1999 after 25 years tó kú ló ṣẹ̀ṣẹ̀ wá claim kó òun ralẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ bọ́ sórí ilẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá bẹ̀ wọ́n ilẹ̀ Tejumola nílẹ̀ àti àwọn ọmọ onílẹ̀ àrò sítánsì family nídìímù kan jọ gbogbo wọn mọ̀ pé Tejumola ló ralẹ̀ torí gbogbo wọn mọ̀ bí Tejumola ṣe ń gbérin wọlé tí tírélà máa tò tí tírélà máa wọlé ẹ jọ̀ọ́ kan jọ nítorí Ọlọ́run a mọ̀ pé wọ́n mọ̀yàn wọ́n lóògùn wọ́n dẹ̀ ní wọ́n mọ ọlọ́pàá bẹ̀tà wá ní Ọlọ́run ó supersede gbogbo nǹkan